láti àjọ Mopcare fún àwọn àgbà wa. Àwọn àkíyèsí wa kan lọ́nà kan fi hàn wípé bọ́jọ́ àwọn àgbà wa ti ń dalẹ̀, àbàtà wọn á máa ta kété bí ẹni òbódò tán. Ìyẹn lọ́nà kan ni o. Kí ni ìtumọ̀ èyí? Ẹ ṣé, wọ́n á ní àwọn ò kì í ṣe àgbàyà, àwọn ò sì kì í ṣe mápèmí ń dá sí i. Ìyẹn lọ́dọ̀ àwọn ọmọ àti àwọn ọmọ wọn tara ilé wọn nílé yìí o. Àwọn àgbà wa yìí á máa dá sí ọ̀rọ̀ àwọn ọmọ wọn, ojúlùmọ̀ wọn àti ọmọ ọmọ wọn lọ́nà tí ò kúnná tó, tí ò múnádóko tó. A gbà wípé àgbà kò gbọdọ̀ sọ ara rẹ̀ lẹ́nu o, ṣùgbọ́n níwọ̀n ìgbà tí a ní àgbà lọ́jà, ǹjẹ́ ó tọ́ kí orí ọmọ tuntun kí ó sì wọ̀ ṣá? Eléyìí wà fún ìrònú. Ọ̀rọ̀ wípé àgbà kò rí nǹkan ṣe tàbí àgbà kan ń dá wà kò yẹ kó ṣẹlẹ̀ tí àwọn àgbà wa bá bọ́ sí ipò àgbà tí Ọlọ́run ti fún wọn. Kò ń ṣe gbogbo èèyàn ló bá wí o, ṣùgbọ́n ó bá ọ̀pọ̀ nínú àwọn àgbà wa wí. Àtàrí àjànàkú kì í ṣe ẹrù ọmọdé o, ẹrù àgbà ni. Ẹni a bá bá lọ́nà síwájú ẹni jí ni. Ipò àgbà jẹ́ ipò iyì, ipò ọlọ́lá. Ọlá àti iyì tí à ń sọ yìí kì í ṣe pẹ̀lú owó níní pàtó tàbí owó téèyàn ní, kì í ṣe pẹ̀lú dúkìá níní tàbí àìní. Ipò àgbà kún fún ìṣúra àṣà, ìṣe, ọgbọ́n, ìmọ̀ tí ó jẹ́ ìpilẹ̀ṣẹ̀ oríire fún àwọn ọmọ tí ó ń bọ̀ lẹ́yìn wọn. Oríṣiríṣi àṣemáṣe ìwà tó kù díẹ̀ káàtó ló ń bẹ lórí èèpẹ̀ lóde òní tó jẹyọ látàrí wípé àwọn àgbà wa ò ṣe ojúṣe wọn lọ́nà tí ó tọ́ àti tí ó yẹ. Wọn ò di ipò yìí mú gírí tó bí ó ṣe yẹ. Ẹ má ṣì mí gbọ́ o, àǹfààní ayé ọ̀làjú ó pọ̀ o, ṣùgbọ́n àìbọ̀sípò àwọn àgbà wa ó ń kó bá àwọn àgbà wa fúnra wọn. Ojú wọn kì í gbà, kàkà kí wọ́n sọ̀rọ̀, wọ́n á sọ di ìrònú ni. Á dẹ̀ máa kó bá ìlera wọn. Nítorí afọ́jú lòjò ṣe ń kán o, nítorí adití lòjò ṣe ń ṣú. Àgbà tí kò bá ka àwọn ọ̀rọ̀ yìí sí kí ó ṣọ́ra, àfàìmọ̀ kí ẹ̀dùn ọkàn kí ó má kó bá ìlera ara rẹ̀ o. Eléyìí gbà ronú gan-an, ẹ jẹ́ ká ṣe àṣàrò lé lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí wà nínú abala ètò wa tí ẹ ó rí lórí ẹ̀rọ abániṣe wa. Ẹ tẹ̀lé ọ̀rọ̀ òǹtẹ̀ tí a fi kọ́ orí ètò yìí, yóò sì gbé yín lọ síbi tí ẹ ó ti gbọ́ abala ètò yìí pàtó lókùnkúndùn. Àjíǹde ara máa jẹ́ o.